bájá bá jẹrin eyín àwọ̀ bí kọ̀lọ̀kọ̀lọ̀ bá jẹ gbogbo ọ̀nà ó dìde lọ́rùn mi ò kì í ṣẹran yín ìyá. máa jẹ́ kó mọ̀ wípé ogun bẹ lọ́rùn. èyí fún jọ̀wọ́ ọkọ làbákẹ́. màmá já mi sí èbúté ládòfo. ìrí yẹn dàrú sá deadlock ní tí o àbí sọ́sẹ́ deadlock tó lọ kí dúbẹ̀. ṣé kò sí. àìbáwọ̀ rẹ̀ ṣe gbàdí orí rẹ̀ ò sùn ọ̀. mọ́mí inú ẹ̀ ṣe business kan tán tí mo dẹ̀ rí profit bíi 30 million naira. Wow. Just 5 million ni mo need. Kí n bẹ́ẹ̀ send 5 million naira listen. Ṣé o lò wá ní àbọ̀ ṣe fún ẹ? Tá a bá rí òkú wọn, a lè fọwọ́ kọ ogun wọn. ẹ dákun ká ní pé India lè gbọ́n mi kú sí náà ti dáná sun òkú wọn kọ. A máa wádìí ẹ̀ náà ni. Ṣé nítorí òpònú afọ́fúngbẹ̀mù ilé sọ̀sọ̀ pọ̀ fẹ́ mọ́? Sábà mọ ìjà lùlù. Ajá ẹ̀ kàn ń gbó lásán ni, kò sí nǹkan tó lè fi olóòlàjú tèmi ṣe. wọ́n ní kò wọlé lọ. Are you mad? má sọ bẹ́ẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ sì ni ò ní tán lára wèrè, kọ́ máa kó gbọ́. Yẹmi o Yẹmi. ó mú yàmi ọ̀nà ká méjì sí mi. ẹkún ìyá tiẹ̀ náà jẹ báyìí. èmi náà fún yẹ.